arúmájẹ̀kọ́ Professor Awonusi ọlọ́jọ́ rọ̀bì apẹ́láyé. Adélé Ilushin ní tilé tó kó ní sọjọ́ bí lọ́wọ́lọ́wọ́ Professor Victor Olúṣẹ́gun Awonusi gangan lèmi ń ké sí. Ọmọ ilé tí ẹ súnmọ́ bí mo fẹ́ máa kí ọlọ́jọ́ bí tòní. Waterside lọ́nà mi gbà ó jèrè ilé ẹni ńlá ni mo dé sí, mo fẹ́ máa kí ní kíkí tọmọ ọkọ. Gbogbo March 12 lọ́dọọdún mẹ́rin gbàgbé ló jẹ́ nínú ayé Prof wa ẹgbà bẹ́ẹ̀. Prof wo Victor Olúṣẹ́gun Awonusi ọ̀rẹ́ rẹ̀ tọ́pẹ́. Rántí o gbogbo challenges ìgbà òun orí bá ọ ṣe ọmọ fakọyọ ọpẹ́ ni ó dúró lọ́wọ́ ọba wọléwọlé tí ń wọnú ọpọlọ. Ọpẹ́ pé o wà láàyè ni ó tún máa dún lọ́wọ́ ọba ṣẹ̀dá òkè. Ọpẹ́ pé ọjọ́ ìbí rẹ tún dé bá ọ láyọ̀ ìyẹn ara ọ̀tọ̀. Láàárín January sásìkò tá a wà yìí oríṣiríṣi ti ṣẹlẹ̀ tí ò wára ẹ̀mí rẹ. Mo bá ọ dúpẹ́ ẹni ọdún bá láyé ijó ọpẹ́ ni ó jó fún ọba olúwa. Ọba òfin mọ́ làkàlàkà gbóní jigijigi sọmọdé ẹrù jẹ̀jẹ̀. Adélé o Adélé ti gbogbo Ilushin rèé o. Ilushin kan Waterside kan àwáwí kan Professor Awonusi okú bíbí re kankan ò ní ṣe ọ́ kankan ò ní ṣẹ̀mí rẹ̀. Àsìkò tó ṣọjọ́ àbí rẹ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ ò ní sú aráyé, ọ̀rọ̀ rẹ̀ ò ní dojúrú, ọ̀rọ̀ rẹ̀ ò ní dákọ̀tì ní tilé tó kó. Adélé máa ṣàmì wìtìwìtì. Ẹ wo Adéfúnmi Henry Awonusi àbúrò ọlọ́jọ́ bí. Gabasini ló ní kí n máa kí ọlọ́jọ́ bí òní o. Comrade Isaac Kọ́ládé Ògúnfúyì Youth Secretary Ilushin náà pẹ̀lú ẹni tó rán mi ní kíkí èyí. Gbogbo lọ́balọ́ba níjòyè káàkiri wọ́n ti débi wípé kí n máa kí ẹni tí ń ṣayẹyẹ. Professor Awonusi ìwọ́ọ̀dà Adélé mo fẹ́ máa rìn hàn níjàkín Oriki Ilushin tó pọ̀ tó káàyà. Ọmọ Ilushin o ọmọ Ilushin ọjà owó ọmọ Ilushin ọjà ọmọ àgàbí àlékúwọdò egungun ńlá tí ń sọpọ́n gbòrògbòdò ògbè lẹ́yìn ọmọ òrukàn ọmọ òdúdú ń gbòròmù akélókò kẹrù ó bàrà lé ṣèbẹ́yìn iṣẹ́ lọ́mọ akélé ọ̀nà kẹrù ó bàrà ọ̀nà ọmọ àjọkọ̀rọ̀ àwọn eégún ẹni ńlá lẹ́rìí ọmọ agaramúdà níwájú ọba ọmọ ọlọ́jà ìdùgbà ọmọ ọlọ́jà mọ́ta ọmọ ọlọ́jà mọ́ra ọmọ ọlọ́jà mọ́yà wá gbowó nílé ọmọ olówó joyè méjì ó joyè kóyè ń ní jẹ. Professor Awonusi yóò ṣe bí wọ́n sá lọ́mọ Ògún kọ̀rọ̀ nílẹ̀ ẹ̀rọ o onílé kọ̀gùn ọ̀run ọmọ Ògún àwò ajígbowó òwú gbẹ̀ndẹ́kẹ́ ìbà Ògún tó sàmì ní kẹ́kẹ́ ọwọ́ ìbà Ògún tó sàmì ní àbàjá ọrùn ìbà Ògún tó dá tọ́tọ̀ ìdí mi kí n lè rohun máa ṣoge. Lúgadé sánilé yèyé rẹ̀ ọmọ Lúgadé òde yàyà bí èjì òwúrọ̀ ọmọ ajímàgbòdo ọmọ àfilẹ̀kẹsẹ̀ wà nínú ilé yèyé tó bí ọlọ́mọ. Ikú ò ní pa fáwọn ọmọ rẹ̀ lọ́lá ọlọ́run ọba Professor Awonusi Victor Olúṣẹ́gun ìwọ́sánimọ̀ òkùnkùn ń ké sí. Gbogbo March 12 onídìbàjẹ́ láéláé. Comrade Isaac Kọ́ládé Ògúnfúyì Youth Secretary Ilushin mo jíṣẹ́ tó rán mi o. Ó ní kí n máa kí Adélé ní kíkí pàtàkì wípé àṣọdúnmọ́dún Adélé àṣoṣùmọ́ṣù Professor àṣeyíṣe púpọ̀ rẹpẹtẹ nínú ọlá ńlá pẹ̀lú ìdẹ̀ra o. Bí wọ́n bá wá bí yín wípé ta ló kọrin ewì sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lèmi kúkú ti wá ọmọ Ìwòpín Àjídàgan lèmi Ìdòwú ọmọ Ogun ń bàjọ́.